agbésùmọ̀mí tí wọ́n kó àwọn ọmọ iléèwé àti àwọn olùkọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti sọ̀rọ̀ o wọ́n ní àwọn fẹ́ ìdásílẹ̀ òfin ṣàríà nípínlẹ̀ Ọ̀yọ́ àti bílíọ̀nù kan náírà 1 billion naira ìlọ́sì ọkọ̀ méjì wọ́n ní kí wọ́n sì tú àwọn agbésùmọ̀mí eléyìí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti mú tó wà ní inú túbú ọgbà ẹ̀wọ̀n Agodi ní Ìbàdàn àti èyí tó wà ní Abolongo Correctional Center ní ìlú Ìbàdàn èyí ni àwọn ohun tí àwọn agbésùmọ̀mí là kalẹ̀ o àwọn nǹkan mẹ́rin ni wọ́n béèrè fún o ṣé wọ́n pé à ń sọ láti ọjọ́ wípé wọn ò sọ̀rọ̀ kí ni wọ́n fẹ́ gbà ọ̀kan lára àwọn aṣojú-ṣòfin nípínlẹ̀ Ọ̀yọ́ òun ló fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ o ó ní àwọn agbésùmọ̀mí ní àwọn nílò òfin ṣàríà wípé nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn gbọ́dọ̀ ní òfin òfin wo ni wọ́n ti ń béèrè fún a ní àwọn tó lọ gbé Gúnmi wá àsìkò rèé tó yẹ kí wọ́n dì wọ́n láṣọ mú àwọn tó lọ gbé Gúnmi wá ó ti ń ṣẹlẹ̀ báyìí o ó ti dojú ẹ̀ báyìí o ọ̀kan lára àwọn aṣojú-ṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tí orúkọ ẹ̀ jẹ́ Débọ̀ Ògúndoyin òun ló sọ nípa àwọn ohun tí àwọn agbésùmọ̀mí tí wọ́n béèrè fún o tí wọ́n ń dìmáàdì fún ṣùgbọ́n báyìí àwọn agbésùmọ̀mí wọ́n dìmáàdì fún ṣàríà law nípínlẹ̀ Ọ̀yọ́ o a máa ń pọ̀rọ̀ yìí lówè ó máa ń láàárọ̀ nínú ǹjẹ́ kì í ṣe àsìkò tí wọ́n á pè fún ìrànlọ́wọ́ ní ilẹ̀ òkèrè lélẹ́yìí báwo ni Ṣèyí Mákindé ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ yìí báyìí o báwo ni wọ́n ṣe fẹ́ gba àwọn ọmọ kéékèèké wọ̀nyí jáde ẹ̀yin ènìyàn wa ọ̀rọ̀ ti wá dójú ẹ̀ báyìí ó ti dójú ẹ̀ pátápátá bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí TikTok ẹ káàbọ̀ ìjọba máa power tap ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí gbogbo wa pátápátá lójú ọkàn báyìí o wọ́n ní òfin ṣàríà làwọn ti nílò báyìí o wọ́n ní gbogbo àwọn nǹkan táwọn ń béèrè fún yìí tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ti lè ṣe é wọ́n ní wọ́n máa fi àwọn ọmọ sílẹ̀ ṣùgbọ́n bí bẹ́ẹ̀ kọ́ wọ́n ní wọn ò ní fi àwọn ọmọ àti olùkọ́ sílẹ̀ o èní ní ọjọ́ 4 nínú oṣù kẹfà 2026 tí ń ṣe ọjọ́bọ̀ ìyẹn ní Thursday tí à ń kó ìròyìn yìí jọ nílé iṣẹ́ Àṣàkẹ́ TV News ẹ káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó kàn àgbààgbà ó kàn ara rẹ̀ ó kàn àlejò ó kàn onílé ó kàn gbogbo wa pátápátá àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà gbogbo wa ló jọ kàn báyìí níbi tá a bá dé yìí o ó jọ kàn gbogbo wa níbi tá a bá dé yìí o ẹ jọ̀ọ́ irú orin wo là ń kọ sí gbẹ̀du yìí o Ṣèyí Mákindé báwo la ṣe fẹ́ yanjú ọ̀rọ̀ yìí gbogbo ará ìlú lọ́balọ́ba ọ̀rọ̀ ló délẹ̀ yìí o wọ́n ní àwọn nílò òfin ṣàríà wọ́n ní ìpèsè òfin ìpínlẹ̀ Ọ̀yọ́ kan fún àwọn agbésùmọ̀mí wọ́n ní kí ìpínlẹ̀ Ọ̀yọ́ kó pèsè òfin kan fún àwọn agbésùmọ̀mí ẹ jọ̀ọ́ òfin wo lẹ̀yin rò bóyá ó lè jẹ́ bóyá òfin ṣàríà ni torí ìdí tó fi lọ gbé Gúnmi wá nìyẹn kí ni wọ́n gbé Gúnmi wá ṣe lọ́yọ̀ọ́ àwọn nǹkan tí wọ́n gbé Gúnmi wá ṣe lọ́yọ̀ọ́ ló ti ń jẹyọ yẹn o àwọn tí wọ́n dẹ̀ gbé Gúnmi wá sọ́yọ́ àsìkò rèé o tí a gbọ́dọ̀ béèrè wípé kí ni kókó ìpàdé tí wọ́n ṣe pẹ̀lú Gúnmi o wọ́n ní òfin ṣàríà ni àwọn fẹ́ o ìdásílẹ̀ òfin ṣàríà à ń sọ wípé wọ́n fẹ́ islamize inú ìlú yìí ni ṣé everybody ti ń rí báyìí ṣó ti ń clear a ní wọ́n fẹ́ islamize inú ìlú yìí sẹ́ ẹ wo ọ̀nà tí wọ́n gbà yọ ṣe rí pé ọ̀rọ̀ ti padà bẹ́yìn yọ báyìí ẹ wo bí tí wọ́n gbà yọ wípé òfin ṣàríà làwọn fẹ́ àti ọkọ̀ ìlọ́ọ̀sì méjì 1 billion kan àwọn tí wọ́n ti mú lára àwọn agbésùmọ̀mí nípínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ti fi sí Abolongo Correctional Center wọ́n ní kí wọ́n tú wọn sílẹ̀ èyí tó wà ní túbú ọgbà ẹ̀wọ̀n ní Agodi wọ́n ní kí wọ́n fi wọ́n sílẹ̀ wọ́n ní tí wọ́n bá ti lè fi wọ́n sílẹ̀ àwọn náà á fi àwọn táwọn kó àwọn ọmọ kéékèèké àwọn ọmọ ilé ìwé wọ́n ní àwọn á fi wọ́n sílẹ̀ o bákan náà ní lẹ́ni Odògbólú
Àtìbà yẹn ní Odògbólú local government ní ìpínlẹ̀ Ògùn wọ́n mú àwọn bandit níbẹ̀ o, wọ́n mú àwọn agbésùmọ̀mí níbẹ̀ o. Ní Ọ̀kà Àkókó náà àrí fọ́nrán kan náà tó ń jà ràìnràìn bí èrò ṣe pọ̀ ní ìlú Ọ̀kà Àkókó ní Ondo state. Àwọn bandit náà wọ́n mú wọn níbẹ̀. Ṣé ẹ rí pé gbogbo ilẹ̀ Yorùbá ni àwọn bandit ti wà báyìí? Kò sí ibì kan tí wọn ò sí báyìí. Everywhere ni wọ́n ti wà pátápátá. Ṣé mọ̀ wípé kó tó di wípé ọ̀rọ̀ yìí débi tó dé yìí láti ń na ogun ẹ̀, a máa ti ṣàlọ̀ ọ̀rọ̀ yìí o wípé ẹ̀yin tí ẹ jẹ́ adarí, gómìnà, rẹ́ẹ̀pù, mínísítà, sínétọ̀, pẹ́sidẹ́ǹtì, ẹ dìde, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá. Ṣé ẹ wá rí ibi tẹ́ padà bá ará ìlú dé báyìí? Ṣé ẹ rí ibi tẹ́ padà bá ará ìlú dé pẹ̀lú ipò tẹ́ ń lé mú kiri, pẹ̀lú ipò tó jẹ yín lógún, tó jẹ́ pé ẹ̀mí ará ìlú kò jẹ́ nǹkan kan sí yín? Torí tó bá jẹ́ pé ẹ̀mí ará ìlú jẹ́ nǹkan kan sí yín ni láti ìgbà tí ètò ààbò ti mẹ́hẹ. Ṣé ẹ mọyì ọdún náà sẹ́yìn? Ṣé ẹ mọyì àkókò náà sẹ́yìn tí ètò ààbò ti mẹ́hẹ? Ló yẹ ká ti fọwọ́sowọ́pọ̀ ká gbára wa, ká pèsè ètò ààbò sí gbogbo àwọn inú igbó, gbogbo àwọn ẹnu bodè, gbogbo ẹlẹ́ṣọ́ ààbò tí wọ́n padà wá dá sílẹ̀ nílẹ̀ Yorùbá dà báyìí. Kí wá ní ìtumọ̀ gbogbo ẹ̀ṣọ́ ààbò àtètán ti gbé sílẹ̀ àtètán ṣẹ̀ gbé sílẹ̀? Báwo ni wọ́n ṣe fẹ́ rí àwọn ọmọ gbà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí? Wọ́n ní wọ́n dẹ àdó olóró sílẹ̀ káàkiri àyíká ibi tí wọ́n wà. Wọ́n wá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n fún wọn ní àwọn àlàkalẹ̀ àwọn nǹkan táwọn nílò. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ máa pèsè òfin, wọ́n ní òfin kan fún àwọn agbésùmọ̀mí tí wọ́n á máa lò ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Irú òfin wo ni? Ṣé ẹ ti mọ̀ wípé ṣàríà nìyẹn? Ṣé àjọ nílùú ni? Àwọn agbésùmọ̀mí tí wọ́n ń sọ yìí wọ́n máa wá láti ilẹ̀ àjèjì ni, wọ́n máa wá láti ilẹ̀ ibòmíràn ni, wọ́n mà kì í ṣe ọmọ Nàìjíríà tí wọ́n wá ń demand fún òfin ní ìpínlẹ̀ tó jẹ́ ìpínlẹ̀ Yorùbá. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ ṣé gan ni bàbá mi, ẹ káàbọ̀ o. Gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa, ẹ káàbọ̀ sórí ètò wa. Tí wọ́n wá ń demand fún òfin wípé òfin báyìí làwọn fẹ́. Ṣé àjọ nílùú ni? Ṣé inú ìlú yìí ó jọjá yìí ti wá ní? Àti wípé ṣé wọ́n ń ṣe ọmọ Nàìjíríà ni? Wọ́n ní òfin ṣàríà làwọn fẹ́ báyìí o. Ṣé ẹ rí pé ó ti wá pakasọ? Ṣé ẹ rí pé ó lágbára báyìí? Wọ́n ní àwọn ń fẹ́ òfin ṣàríà ní Ọ̀yọ́. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ yẹn a mọ nǹkan tí wọ́n fẹ́ ṣe o. Kí Elédùmarè kó ṣàánú fún wa, kó bá wa gba àwọn ọmọ wọ̀nyí sílẹ̀ o. Ẹ jọ̀ọ́ níbi tá a bá dé yìí, ṣé ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣé wọn ò ní pè fún foreign support? Ṣé wọ́n pé ní gbogbo November, December tí wọ́n sọ wípé Amẹ́ríkà ń bọ̀, gbogbo ẹ̀ ń bọ̀, wọ́n ní ẹ jẹ́ ká gbára wa, àwa la lè gbára wa, àwa là ń wọgbó, àwa là ń lé wọn, òun dà báyìí o. Ǹjẹ́ àwọn tó jẹ́ aṣíwájú, àwọn tó jẹ́ òṣèlú ilẹ̀ Yorùbá, ǹjẹ́ wọ́n gbà kí ará ìlú kí wọ́n gbára wọn sílẹ̀ báyìí? Ètò ààbò tí wọ́n dá sílẹ̀ gan, ẹ̀yin tẹ́ ẹ bá wo fọ́nrán tí a jù síta lénìí, òun là ń gbọ́ wípé ìpínlẹ̀ ò fún wọn láyé o. Ìyẹn ní Ìrú Ẹkùn. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ wọ́n ní kò fún wọn láyè láti lọ kojú àwọn tó kó àwọn ọmọ ilé ìwé. Àwọn ológun tó lè jẹ́ ti Nàìjíríà boko ló pọ̀ jù nínú wọn. Ó dáa, àwọn ọlọ́pàá ní ṣé nǹkan tó wà lọ́wọ́ àwọn agbésùmọ̀mí ẹ̀ ṣó wà lọ́wọ́ wọn? Ṣé rí pé ibi tá a bá dé gangan náà ń pè lóhun ní báyìí? A ti wá dó ìkóríta tó jẹ́ pé everybody máa padà gbára ẹ̀ sílẹ̀ ni. Àní gbogbo wa lọ̀rọ̀ yìí jọkàn. Wọ́n ní òfin ṣàríà ìlọ́sì méjì. Ẹ máa dé o, àwọn kan tí wọ́n ń dìmáàdì fún nìyẹn o. Wọ́n ní ìlọ́sì méjì àti 1 billion naira. Àwọn máa ti gba 1 billion o. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ dẹ̀ ti gbọ́dọ̀ tọwọ́ bọ̀wé kàn ṣe òfin
nínú Ọ̀yọ́ òfin ṣàríà ṣe mọ̀ wípé ibo làwọn mufti Ìwó wà báyìí àwọn ọ̀gá wọn ti sọ̀rọ̀ àbí ṣebí àwọn tí mufti Ìwó tí wọ́n ń gbèsè lẹ́yìn ní àwọn tí wọ́n bẹ́ olùkọ́ lórí ẹ̀yin tẹ́ ń pè fún ṣàríà nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin ṣéèkì ẹ̀yin àfáà tẹ́ ẹ lọ gbé Gúnmi wá ṣé ẹ ti rí nǹkan tí Gúnmi padà wá ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ no ṣó ti clear sójú yín ṣé ẹ ti padà rí nǹkan tí Gúnmi padà wá ṣe ìgbà tá à ń sọ wípé gbogbo wa pátá ni ọ̀rọ̀ yìí kàn ẹ jẹ́ ká dìde àní kí ilẹ̀ Yorùbá kó dá dúró ẹ̀yin tí ẹ jẹ́ alákatakítí ẹ̀yin náà lẹ́ ń takò ẹ̀yin yìí náà ní látàrí òfin ṣàríà tẹ́ ẹ dúró lé lórí tẹ́ ẹ fẹ́ gbé wá sínú ìlú so wọ́n torí òfin ṣàríà báyìí wọ́n bẹ́ olùkọ́ lórí wọ́n dẹ̀ kó àwọn ọmọ tira àwọn ọmọ ilé ìwé àwọn ọmọ kékeré láti ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tá a wà ó ti fẹ́ pé ogún ọjọ́ báyìí o 20 days ni àwọn ọmọ ti lò báyìí o àti gbọ́n kankan o wọn ò tí fi wọ́n sílẹ̀ o ibi tí wọ́n padà bá dé báyìí ni ọ̀rọ̀ ṣàríà kò ṣe ṣàríà ṣé Ṣèyí Mákindé ṣé ó máa lè kó gbogbo nǹkan tí wọ́n ní kókó wá ìṣó máa lè kó sílẹ̀ kì í ṣọ̀rọ̀ owó nìkan o òfin ṣàríà tí wọ́n ní wọ́n fẹ́ wá dá kalẹ̀ yìí ṣé ẹ mọ̀ wípé everybody ló máa padà kàn báyìí no ta ni ọ̀rọ̀ yìí ò ní padà kàn tó bá dẹ̀ ti lè rí iṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ló ti kù sí gbogbo ilẹ̀ ìpínlẹ̀ tó kù ibo ló ti kù sí kẹ́ ẹ fi mọ̀ wípé àwọn eléyìí àní wọ́n fẹ́ wá gba ìlú ni wọ́n fẹ́ islamize inú ìlú yẹn ẹ̀yin tí ẹ̀ ń sọ wípé ìhà yín ilẹ̀ Yorùbá náà ń pè bí ìhà yín na Yorùbá land ìhà yín Yorùbá ló ń wà ń bí o ibi kì í ṣe nọ́ọ̀tì o ibi kì í ṣe ilẹ̀ Haúsá o ẹ jọ̀ọ́ níbo la bá dé báyìí níbo la bá dé báyìí ibo ni wọ́n bá dé kí ni kókó báyìí níbo ni ká fojú sí báyìí lẹ́nu kí gbogbo ará ìlú kólúkálukú dìde kólúkálukú gbára ẹ̀ níbi tá a bá dé ẹnìkan ò ní gbé ẹnìkankan mo lérò wípé gbogbo ala ti gbọ́ fídíò tí Ìgbòho Òòṣà ṣe síta àbí ṣèbá àti fetí ara wa gbọ́ federal wọ́n gbé tó ààbò sílẹ̀ ṣùgbọ́n state wọ́n ní àwọn gbọ́dọ̀ approve ẹ̀ láì jẹ́ wípé àwọn gbọ́dọ̀ approve ẹ̀ anybody ò gbọ́dọ̀ wọnú igbó lọ ṣó tán báyìí no ìgbà tí à ń sọ wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àní àwọn olóṣèlú yìí sẹ́ àwọn náà ló ní wọ́n thank God pé àgbọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àwọn náà fi díẹ̀ múlẹ̀ àbí àwọn náà sọ kì í ṣàṣàkẹ́ nìkan ló ń sọ torí a máa wá dàbí pé ọmọ kékeré yìí kí ló mọ̀ kò dìgbà tí a bá ń béèrè tàbí a ṣe lọ bá wọn ní Aso Rock ká tó mọ̀ wípé nǹkan tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà yìí o tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá yìí o àwọn olóṣèlú ló ní wọ́n àwọn olóṣèlú kò dẹ̀ sí nǹkan tó fa gbogbo rògbòdìyàn yọ ìjú declaration presidential candidate tí Ṣèyí Mákindé tó declare Ọlọ́run má jẹ́ kéèyàn declare ọ̀rọ̀ ni òṣèlú ni wọ́n ń lò láàrin ara wọn ṣùgbọ́n ṣó wá dáa ní ilẹ̀ Yorùbá àwọn tó jẹ́ olóṣèlú tó pera wọn ní political party àbí political leader ṣó wá dáa kó máa fi ẹ̀mí mẹ̀kúnnù ẹ̀mí ará ìlú kó máa fi ta tẹ́tẹ́ òṣèlú ṣó dáa ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́wọ́ ẹ bá wa tẹ like lórí YouTube o please ẹ bá wa tẹ like tẹ like o like ẹ̀ẹ̀kan báyìí kò sí níbẹ̀ o ẹ bá wa tẹ like ẹ dákun àwọn èèyàn wa tí wọn ti darapọ̀ mọ́ wa kí wọ́n bá lè darapọ̀ mọ́ wa tẹ́ ẹ bá tẹ like YouTube ò ní recognize èdè tó tá à ń ṣe o ẹ bá wa tẹ̀ kí wọ́n bá lè rí ẹ bá wa tẹ̀ ẹ bá wa tẹ like lórí TikTok náà ẹ tẹ like lórí Facebook ẹ bá wa tẹ̀ ẹ dákun ètò eléyìí ó kan gbogbo wa ni à ń sọ̀rọ̀ gbogbo ọdún kọjá la fi pariwo say no to Sharia law say no to Sharia law in Yoruba land say no to Sharia law wọ́n ṣàwá gbogbo ọ̀nà báyìí tí wọ́n fi gbé ará ìlú sí condition wọ́n wá gbogbo ọ̀nà báyìí tí wọ́n fi gbé ìpínlẹ̀ sí condition ẹ wá wo condition tí wọ́n gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ sí báyìí o ẹ wo condition tí wọ́n gbé ìpínlẹ̀ Ọ̀yọ́ sí tí wọ́n gbé ilẹ̀ Yorùbá sí torí gbogbo ilẹ̀ Yorùbá ó jọ kan gbogbo wa ni ẹ wo condition tí wọ́n fún àwọn olùkọ́ àwọn ọmọlọ́mọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé àyàfi o tí wọ́n bá lè fọwọ́ sí òfin ṣàríà
ọkọ̀ yìí lọ́ọ̀sì ẹ mà gbá ni ẹ làjà ta ló jẹ wọ́n lówó kí lára ń gbá wọn tá a sanwó ṣé ẹ ti wá rí i pé wọ́n Nàìjíríà àkóbá ni fún everybody àkóbá ni fọ́mọdé àkóbá ni fún àgbà àkóbá ni fún mẹ̀kúnnù àwọn olówó gan àkóbá ni fún báyìí kò sẹ́ni tí ọ̀rọ̀ yìí ò kàn báyìí ní ìgbà tá a ti ń sọ wípé àní ìlú yìí ti tán kò sí kankan bẹ̀ mọ́ so nítorí pé kí wọ́n bá lè gba ṣàríà lọ́wọ́ yín lẹ́torí wọnúlé ìwé tẹ́ ẹ jí àwọn ọmọ ọlọ́mọ kó tẹ́ ẹ kidnap àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ kéékèèké children over 40 wọ́n kidnap wọn now after 19 days ọ̀làkọ́ ló máa pé 20 days àbẹ́ni ló pé 20 days wọ́n ṣẹ̀ wá sọ wípé nǹkan báyìí làwọn fẹ́ o ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣé ẹ ti rí ìdí tó ó fi yẹ kí international kí wọ́n fi dá sí ọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ ẹ sọ wípé wọ́n fẹ́ wá kó epo ní ẹjọ́ ibi tá a bá dé yìí ṣe pẹ̀lú àwọn ológun torí fáírọ́ọ̀sì ti wà nínú ológun Nàìjíríà ṣé ọwọ́ ológun Nàìjíríà ṣó ká nǹkan tó wà ńlẹ̀ yìí ṣé ọwọ́ ẹlẹ́ṣọ́ ààbò ìpínlẹ̀ ṣó ká nǹkan tó wà ńlẹ̀ yìí wọ́n ní wọ́n fẹ́ wá nǹkan àlùmọ́nì ni àwọn agbésùnmọ̀mí tó wà nínú gbọ́bà ṣé wọ́n wá nǹkan àlùmọ́nì no ṣé wọ́n wá nǹkan àlùmọ́nì ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ láàrin Iran àti Amẹ́ríkà tí àwọn ológun wọn tí wọ́n balẹ̀ sí ilẹ̀ Iran kò pé 2 days o Amẹ́ríkà wọ́n wá kó àwọn ológun yẹn ní Iran territory wọ́n wá gbé wọn live tí Iran gbé $50 million lé wọn lórí wípé ẹni tó bá rí wọn kó máa wá wọn lọ nígbó kó mú wọn wá ṣùgbọ́n Amẹ́ríkà wọ́n wọbẹ̀ lọ wọ́n gbé wọn jáde wọ́n gbé wọn lọ lú wọn o dá ẹ wá wo ìjọba Nàìjíríà báyìí o ẹ jọ ṣé àwọn adarí ṣe ń fọkàn sí báyìí ṣọ́ọ̀ṣì ń fọkàn tán lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn lẹ́nu kí olúkálukú call for international help ni torí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n gbé 9 million lọ fáwọn lọ́bíìsì so olúkálukú yín mọ̀ nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe olúkálukú yín mọ̀ nǹkan tẹ́ ẹ fẹ́ fi àwọn agbésùnmọ̀mí yìí ṣe nínú ìlú ẹ fẹ́ fi wọ́n ṣe òṣèlú ẹ̀yin náà lè lọ kó wọn wá wọlé ìdí tẹ́ ẹ fi lọ stop wọn ní Amẹ́ríkà kan má bà wá nìyẹn ìdí tẹ́ ẹ fi lọ stop wọn tẹ́ ẹ fi gbé $9 million lọ nìyẹn ṣé ẹ rí nǹkan tẹ́ padà sọ inú ìlú dá ṣé ẹ rí nǹkan tẹ́ padà fi ìgbésùnmọ̀mí àwọn agbésùnmọ̀mí ẹ wò kan tí wọ́n sọra wọn dà sí ará ìlú lọ́rùn báyìí lẹ́ni báyìí ní Ọ̀kà àwọn ọmọ iléèwé wọn ń sá kiri ni pẹ̀lú bandit àwọn Àmọ̀tẹ́kùn mú wọn o pẹ̀lú AK-47 ní Ọ̀kà so mímú tí wọ́n mú wọn yẹn bá àmọ̀ wọn padà fi wọ́n sílẹ̀ ni àní kẹ́ ẹ má máa mú wọn mọ́sẹ̀ ẹ má mú wọn mọ́ ẹ mú wọn kúrò ni ẹ má mú wọn lọ sí àgọ́ ọlọ́pàá ẹ má mú wọn lọ sí ọ́fíìsì yín kí lẹ̀ mú wọn lọ ń ṣe lọ́fíìsì yín ẹ̀yin Àmọ̀tẹ́kùn wọ́n gbá igi mọ́ Àmọ̀tẹ́kùn kan lóṣù tó kọjá tí ẹnu ẹ̀ wú gọgọgọ báyìí so irú yẹn lẹ wá padà wá rí ara wọn ẹ wá ní Àmọ̀tẹ́kùn o wọ́n ti kó wọn o ọwọ́ ti bà wọ́n o ọwọ́ bá àwọn ọwọ́ àbí kẹ́ ṣe kinní yẹn fún wọn tààràtààrà Yorùbá ẹ jẹ́ ká mọ nǹkan tá a ṣe ibi tá a bá dé yìí o iná ti jó dórí kókó wàhálà gidi lélẹ̀ tó wà lẹ̀ ogun gidi rèé o ogun tó sì wà ńlẹ̀ yìí àwa la máa gbára wa ẹnìkan ò ní ẹ wo bàbá mi ẹ káàbọ̀ sórí ètò wa ẹ ṣe gan ni àwa fúnra wa báyìí a gbọ́dọ̀ fi tàbòsí kúrò ńbẹ̀ èyí tá a bá máa ṣe ká ṣe èyí tá a bá máa nílò ká ṣe torí ibi tá a bá dé yìí àwọn olóṣèlú wọ́n ti mú àwọn ará ìlú wọ́n ti ká wọn sábẹ́ kí wọ́n ṣe báyìí máa pa àwọn èèyàn lójoojúmọ́ kí àwọn ọmọ kéékèèké wà lábẹ́ àwọn agbésùnmọ̀mí gbogbo ilẹ̀ Yorùbá ló yẹ kó ti fọ́n síta wọ́n ní ìgbà tí Buhari wà bẹ́ẹ̀ ẹ wo àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé àwa fúnra wa látúbọ̀ ń ṣe ra wa báyìí o ká torí pé Tinubu ló wà bẹ́ẹ̀ báyìí kí àwọn ará ìlú kí wọ́n má jáde kí wọ́n má sọ̀rọ̀ kí wọ́n pa wọ́n tán torí mi ò understand okay. Because of Tinubu ṣé kí àwọn agbésùnmọ̀mí kí wọ́n para ìlú tán ni no ṣé kí wọ́n para ìlú tán nítorí ẹnìkan igba orí ọgọgọ́rùn orí millions of people
ṣé ẹ mọ̀ iye àwọn tó ń kú lójúmọ́ ṣé ẹ mọ̀ iye àwọn tó ń jí gbé lójúmọ́ torí ẹnìkan okay ṣé ààrẹ Tinubu yẹn ó ti wá gbà wá sílẹ̀ báyìí níbi tá a bá dé ṣé ààrẹ Tinubu ṣó ti gbà wá kí ni ẹ tẹ̀ ti gbọ́rọ̀ lẹ́nu ààrẹ Tinubu ni ṣé wọ́n tẹ̀ sọ̀rọ̀ ni akọ̀rí ìròyìn ni wọ́n ní àwọn ti approve 1000 forest guide ó tán 1000 forest guide àwọn dà 1000 forest guide kò sí kankan níbi kankan o kò sí nǹkan tó ń jẹ́ 1000 forest guide kankan níbi kankan gbogbo ilé ìtàn bò láti padà gbọ́ kò sẹ́nìkan tó wọgbó lọ bá wọn wọ́n ní àwọn agbésùnmọ̀mí yẹn wọ́n ní wọ́n dẹ àdó olóró sọ́nà nobody kò sí security kan tó wọgbó lọ bá wọn ẹ yé máa tọ ará ìlú mọ́ ibi tẹ́ ẹ bá ilẹ̀ Yorùbá délẹ̀ wà yìí ẹ̀yin náà ni bí tẹ́ ẹ bàjẹ́ dé lájọ wà yìí báyìí pẹ̀lú ọ̀kánjúwà pẹ̀lú corruption àìnítẹ́lọ́rùn ṣíṣòwò ìlú kúmọ́kúmọ́ bẹ́ẹ̀ ṣe ń gbà lẹ́ ń kó jáde bẹ́ẹ̀ ṣe ń gbà lẹ́ ń kó jáde tó ẹ pé bí owó ṣe ń wọlé sí ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni lẹ́ fi ń ṣe nǹkan sínú ìlú ni ilẹ̀ Yorùbá ò bá má rí bó ṣe rí yìí o ilẹ̀ Yorùbá ò bá dájú eléyìí lọ o ọ̀kan lára àwọn sínétọ̀ wọ́n ti sọ̀rọ̀ lẹ́ni o sínétọ̀ Sunday Kárìmí láti ìpínlẹ̀ Kogi ní Okunland wọ́n ní àwọn agbésùnmọ̀mí wọ́n ní 28 people ni wọ́n kó ní local government àwọn wọ́n ní 28 ni wọ́n kó mo sọ fún wa lánàá wípé ní Òmùgọ̀ ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní Kwara ṣé ẹ rántí Ekwa Church tí wọ́n ti jí wọn gbé ní March 22 kí la wà yìí a ti wà ní June ó ti lọ bí oṣù mẹ́ta báyìí March April May okay March 22 ni wọ́n ti kó wọn o àwọn 5 wọ́n ti kú o sí kidnappers den including ìyàwó pastor wife òun náà ti kú síbẹ̀ o a máa ń pọ̀rọ̀ ilówó ó máa láàárọ̀ nínú a máa ń sọ̀rọ̀ yìí lójoojúmọ́ ẹ máa fi ọ̀rọ̀ yìí ẹ máa fi ń ṣòṣèlú mà ní ọmọ tí yín ò dẹ̀ sí nínú ìlú o ẹ rántí pé ọmọ yín ò sí nínú ìlú yẹn o àwọn ọmọ mẹ̀kúnnù ló ń jẹ́ ìyá o ó dáa Sunday Kárìmí láti ìpínlẹ̀ Kogi Okunland wọ́n sọ̀rọ̀ ládùúrú gbogbo kan tó ṣẹlẹ̀ àwọn nìkan láyé tó sọ̀rọ̀ ní National Assembly lẹ́yìn ló ti sọ̀rọ̀ níbo ni Senator Ọ̀yọ́ wà àárí wọn brother Hakeem àbí Prince Hakeem ọmọ Aláàfin ikú bàbá yèyé Lámìdí Adéyẹmí ṣé ẹ sí nínú ilé ìgbìmọ̀ aṣòfin ni àbí kìí ṣe ilẹ̀ ìṣojú wọn lọ́yọ̀ọ́ ni ṣe rí nǹkan tá à ń sọ so adúrú kan tó ṣẹlẹ̀ yìí ìgbà tẹ́ ẹ rí tí brother Sunday àbí Senator Sunday àbí Honorable Sunday Kárìmí tí wọ́n dìde tí wọ́n sọ̀rọ̀ ẹ̀yin dẹ̀ jókòó síbẹ̀ so ṣé àwọn ọmọ tó wà ní àkàkà gbẹ̀sán yẹn ó tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀ ni jẹ́ ti rí wọn ni wọ́n ń ṣojú o àwọn tó ń ṣojú Ọ̀yọ́ nìyẹn o níbi tá a bá dé yìí ó máa ṣojú everybody wọ́n ti bà inú ìlú jẹ́ ó ní ọ̀kà lélẹ́yìí o lẹ́ni wọ́n ní Àmọ̀tẹ́kùn ti mú wọn o ọ̀kà Àkókó ní Àkókó South East ṣẹ́rí wọn ọ̀kà rẹ̀ ń wò yẹn o banditi. àwọn lẹ ń wò yẹn o tí wọ́n mú ní ọ̀kà àwọn ni wọ́n mú sínú ọkọ̀ yẹn o ọ̀kà Àkókó àwọn Àmọ̀tẹ́kùn ló mú wọn o bákan náà ni a rí fọ́nrán láti Odògbólú
ní ìpínlẹ̀ Ògùn Àtìbà Òdògbólú local government ní ìpínlẹ̀ Ògùn àwọn tó ti mú náà ní olé ní ni o. Àtìbà Òdògbólú local government Ògùn state wọ́n mú bandit Fúlàní méjì àwọn lẹ́rí tí wọ́n kó sínú ọkọ̀ yẹn. Ẹ káàbọ̀ sórí ètò. Bàbá mi ní what is the solution? Lẹ́nu kí gbogbo ará ìlú jáde 1 million march. Because wọ́n ò lè máa para ìlú kẹ̀dẹ̀ ní kí wọ́n dákẹ́ kọ́ má sọ̀rọ̀. 1 million march ni o. Kórúkálukú bọ́ọ̀ta. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn 1 million march mo rí kọ́mẹ́ǹtì yẹn ṣe gan ni bàbá wa Abíadé ẹ káàbọ̀ sórí ètò 1 million march. Níbo bó làwọn lè ti gbà wọ bí lápá bo ẹjọ ẹ lọ lórí TikTok àwọn Bangladesh kí là ń sọ ẹjọ ẹ lọ. Ẹ káàbọ̀ jàre látòrí TikTok ni mo dẹ̀ ń gbọ́n chikanranjanganjanganjanga ń bẹ̀. 1 million march ó ṣe pàtàkì báyìí o. Eléyìí a lè kọ́wọ́ gbéra ká máa wò kí nǹkan máa lọ báyìí o. Àwọn eléyìí wọn ò take it easy o. Ẹ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀yin tẹ́ bá wà ní Ọ̀kà Àkókó ẹ jọ̀ọ́ kólúkálukú fiyè sára o. Àkíyèsí pàtàkì Ọ̀kà Àkókó Òdògbólú Àtìbà local government ní Ògùn state wọ́n mú bandit ń bẹ o. Àná Ìmẹ̀sí ilé Ògbómọ̀ṣọ́ wọ́n ní wọ́n attack immigration officer. Gbogbo inú ìlú ní báyìí kò sí ibì kan tó ṣe ń dúró sí báyìí ní gbogbo inú ìlú. Ẹ̀dẹ̀ sọ pé ọmọ Yorùbá ló wà ń bẹ. Àwọn Yorùbá tó wà ń bẹ yẹn kí ni kò rí wọn rí pé wọ́n ń para ìlú ni. Ṣé wọn ò rí pé wọ́n ń para ìlú ni. Ṣé àti sọ fún wọn tẹ́lẹ̀ ni. Ẹni a wí fún ọba jẹ́ kó gbọ́ ni. Ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ kó gbà ọlọ́rọ̀ tó wà ńlẹ̀. Ṣé à sọ ni. À pariwo títí ni. Gbogbo wọn ló mọ nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n jọ náwó ń bẹ̀ ni. Kò sí wípé òkè ló ti wá Buhari ló ti bà á jẹ́. Wọ́n ọjọ́ wà ní pátì kan ni. No, ṣé ààrẹ Tinubu àti Buhari are they not in the same party? Kì í ṣe APC ni wọ́n jọ wà ní. Ìgbà tí Buhari wà ń bẹ̀ ṣé wọ́n pẹ̀lú àwọn tó protest ni. Kí wá ni eléyìí àfi tá bá mú àbòsí kúrò ń bẹ̀. Tá a bá mú àbòsí kúrò ń bẹ̀ a máa continue báyìí ni kì í ṣe pé. Tá a bá ti mú àbòsí kúrò lọ́rọ̀ tó wà lẹ́yìn. Tribalism tí wọ́n ti tì í bọ̀ yẹn ó máa ba nǹkan jẹ́ ni kò lè tún nǹkan ṣe. Bísí àfi ní kí olúkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ nìyẹn so kò ní sí anything tribalism olúkálukú á wà lórí ọwọ́ ẹ̀ olúkálukú á wà lórí ilẹ̀ ẹ̀ kò ní sí wípé ẹ̀yà mi ní ẹ̀yà kan ní. I want to thank my brother Senator Buhari for bringing this important motion. Ẹ wá o Senator. The issue of kidnapping and banditry is a big problem that is trying to bring down this nation. Ẹ jẹ́ ṣó clear. And when it happens, we tend to blame it on the federal government alone. Okay. And then on Monday, at early hours of Monday morning, this same bandit entered a community in my senatorial district. Okay. Ayedun, Uno. And they kidnapped about 28 people.
So clear. It's a daily occurrence in my state, but we cannot talk much. My point is, the federal government proposed issue of state police and also forestry guard. We have not been able to put that into action in terms of bringing it into law. But the enormous funding going. Ẹ jọ̀ọ́ ṣó clear ṣé ọ̀rọ̀ tí senator yìí sọ ṣé bá wa gbọ́ dáadáa nítorí Ọlọ́run. Ṣó clear ṣé gbọ́ dáadáa. Tó dàbí kò clear dáadáa o. Tẹ́ bá gbọ́ ẹ jẹ́ kí n mọ̀ o. Ọ̀rọ̀ pàtàkì ni wọ́n sọ. Wọ́n ní local government àwọn senatorial district àwọn gẹ́gẹ́ bí senator. Wọ́n ní 28 ni wọ́n jí gbé ńbẹ̀. Okay, wọ́n ló clear. Wọ́n ní 28 ní ọjọ́ Monday kí lè ní Thursday. Ṣé wàá dà play ẹ̀ o kó clear. Mr. President, the issue of kidnapping and banditry is a big problem that is trying to bring down this nation. And when it happened, we tend to blame it on the federal government alone. And then, early hours of Monday morning, this same bandit entered the community in my Nigeria district. Ayedon, Uno, and they kidnapped about 28 people. Okay. In fact, it's a daily occurrence in my state. Okay. But we cannot talk. Every day. My point is, the federal government proposed issue of state police and also forestry guard. We have not been able to put that into action in terms of bringing it into law. Okay. But the enormous funding going into our state government lately, state governments all over the country, they have to be involved in funding of equipping our security forces and allowing local government to work. Okay. Because there are so many ungoverned spaces all over the nation. Okay, ungoverned. Local Okay. government and administration are not allowed to work. Wọ́n tẹ̀ ẹ̀ ṣiṣẹ́. If they are working, just like the chief of defense have told us during their explaining here, that if local government administration are allowed to work, it will reduce ungoverned spaces in this nation. So we must bring about local government to run, and our state governments must be involved by funding, equipping our security forces. Okay. If we have drones all over the nation, funded by state government, even if it is just surveillance drones, that is going to help a lot. Even local state government can even go into attack drones. But we are leaving all this, we are blaming everything on the federal government. Okay. There is need for the state governments to also be involved in ending this insecurity. Thank you. Senator Yunus. Ṣé ẹ rí pé lára àwọn point kókó tí a sọ̀rọ̀ lé lórí lánàá nìyẹn tẹ́ bá wà lórí ètò mo sọ mo ní èló ni wọ́n ń ta drone ibi tí wọ́n parí ọ̀rọ̀ sí ẹ̀ mo ti fẹ́ lọ bẹ̀rẹ̀ èló ni wọ́n ń ta drone brother wa gan tó ń sọ̀rọ̀ yìí senatorial district yìí yẹn ẹ̀yin fúnra ara yín gan ẹ lè dára drone síbẹ̀ èló ni wọ́n ń ta drone màá pe brother wa kan wọlé nísìnyí ọ̀rọ̀ jẹ́ kí wọ́n gbé UK ni wọ́n ti ń ṣiṣẹ́ o iṣẹ́ ni wọ́n ń ṣe o iṣẹ́ náà ń ṣe o wọ́n ṣàwó nílẹ̀ o àdúgbò wọn drone tí wọ́n ti rà síbẹ̀ tó bá máa kà á àti tó bá ti ní ìpè 6
oníkálù ẹni tó ṣe òṣèlú nìyẹn o ẹ má dé o ẹni tó ṣe òṣèlú nìyẹn o wípé àníṣe kí ètò ààbò tẹ̀lé wà lórí ará ìlú pé wọ́n bá ẹ̀pù táwọn bá lè ṣe káwọn ṣe é. brọ́dà wa tó sọ̀rọ̀ yìí Senator Sunday Karimi orí yìí ni màá ti bẹ̀rẹ̀ kó tó kọ́ àwọn gọ́vnà ẹni north gbogbo ẹ̀ kì í ṣe lórí federal amókun ẹrù rẹ̀ wọ́ olóòkè lẹ́wọ̀ ẹ̀wọ̀ ìsàlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà ní National Assembly bẹ̀rẹ̀ gangan kí ni patẹ́ ń kó nínú ìlú mo fẹ́ mọ̀ ṣebí ẹ̀ ń gbowó oṣù ẹ̀ dẹ̀ ń gba allowance tẹ́ ẹ̀ ń gbà yẹn nìkan fuel allowance bedroom allowance ìfọyín allowance toothpick tẹ́ ẹ fi ń fọnu brush yín tẹ́ ẹ fi ń fọnu irun tẹ́ ẹ ń gẹ̀ yọ lówó oṣù yín o tó fi mọ́ àwọn dírẹ́bà yín àwọn tó ń gbálẹ̀ nínú ilé yín àwọn tó ń fọ tọ́ílẹ̀tì àwọn tó bá yín gbé pòtọ́ bá yín gbé ìtọ̀ torí kò sí èyí tó lọ ń tọ̀ nínú yín wọ́n ń gbà ìtọ̀ ní ìdí yín ni gbogbo ẹ̀ pátá lẹ̀ ń gba owó ẹ̀ so kí ni káwọn kọ́ bẹ̀rẹ̀ lórí yín o torí ẹ̀ lẹ́ mú motion yẹn wá ẹ̀yin lẹ́ sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n lórí yín gangan láti fẹ́ bẹ̀rẹ̀ kí lẹ̀yin gan ń ṣe gẹ́gẹ́ bí senator ní senatorial district tẹ ní wọ́n ti kó àwọn 6 lọ yẹn kí nìkan tẹ́ ń ṣe news allowance ayéyáda bàbá mi mo máa ń gbádùn ẹ ṣeun gan ni ẹ dá mi fi kún news allowance newspaper gbogbo ẹ wọ́n gbowó ẹ wá sọ fún mi broda Sunday ó sì kọ ẹnìkan náà o kíní kan Stephen tí òun àti sister wa Adéọlá Fáyẹ̀wò tí wọ́n jọ po sùrùtù ní last year ṣe rántí tó ní àwọn gba 21 million tẹ́lẹ̀ pé 21 million lẹ́ ń gbà tán tí wọ́n fi gbé kéèsì sister Adéọlá wọnú National Assembly àtàpábíọ̀ tán níṣẹ́ brother yẹn náà ọ̀rọ̀ kan torí àwọn náà Kogi ni wọ́n ti wá so Prince Akeem Adéyẹmí ọmọọba ní Ọ̀yọ́ Àtìbà ẹ̀yin náà ọ̀rọ̀ yìí kàn yín gẹ́gẹ́ bí senator ní Ọ̀yọ́ kí lẹ ń ṣe ipa wo lẹ ń kó because èmi ò rò bóyá ẹ ká ti máa pariwo wípé ẹ ó yẹ ká ní drone o ẹ ó yẹ kẹ ṣé ẹ̀yin ò mọ̀ pé ó yẹ kí drone wà nínú ìlú ni ṣé ó dìgbà tá bá ti gbé aago yẹn lọ́tọ̀ àwọn agbésìmọ̀ mi gan wọ́n ń lo drone òun ló fọ́ tẹ́ kí gbogbo àwọn ọlọ́dẹ wọn yẹn tọ́nà wọn ń lọ yẹn wọ́n mọ́nítọ̀ wọn àwọn ọlọ́dẹ tó ń bọ̀ wá bá wọn yẹn gbogbo ẹ̀ ni wọ́n rí àwọn ológun tẹ́lẹ̀ deploy lọ sí ọ̀dọ̀ wọn yẹn wọ́n ń rí wọn so àwọn tó ti ń jíyàn gbé àwọn terrorists wọ́n intelligence tí wọ́n gan ó ti ju ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ jẹ́ adarí ẹ̀yin tẹ́ ẹ sọ wípé ẹ ń darí ìlú ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ jẹ́ iléeṣẹ́ ológun Air Force àwọn ajínigbé wọ́n ti ní intelligence ju ẹ̀yin lọ so ní century tá a wà yìí lẹ́sẹ̀ sọ wípé ó yẹ kẹ́ ẹ ní drone ṣé ẹ ti rí no ṣé ẹ rí nǹkan tá à ń sọ àwọn tó náà fẹ́ tòlú leléyìí o àwọn tí wọ́n fi ọkàn ará ìlú ń balẹ̀ lọ́jọ́ 27 leléyìí o ṣe pé there is no any plan kò sí ìgbésẹ̀ kankan they are just there collecting salary collecting allowance doing nothing wọn ò ṣe nǹkan kan so ní àtìgbà tó ti ń jíyàn gbé ìlú tí wọ́n sọ yẹn ní December wọ́n kó àwọn èèyàn nínú ilé ìjọsìn Kérúbù and Séráfù o ìlú tí brother ẹ̀ náà wọ́n ti wá yẹn wọ́n kó àwọn èèyàn nínú ilé ìjọsìn níbẹ̀ so nígbà tí ṣe pé bóyá ẹ̀ṣẹ̀ wà nílùú òṣèlú yìí ti fún ti ẹ̀dọ́ ẹ̀ gbogbo ẹ̀ kò sí ètò òye yín so ẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé ó yẹ kẹ́ ẹ ra dúróònù so ẹ̀ṣẹ̀ wá pass motion wípé àwọn local government ṣe bí wọ́n sọ wípé wọ́n fún àwọn local government autonomy tán fún wọn àwọn governor wọn ò gbà ṣé ẹ ti rí bẹ́yẹn ṣé ẹ rí bẹ́yẹn o senator rep wọn ò wúlò deputy governor kẹran má jẹlé so kí wá ní ìtumọ̀ gbogbo àwọn post wọ̀nyí kí ni ìtumọ̀ gbogbo ipò tẹ́ ẹ kọ̀ kóra yín sí kẹ́kọ̀ọ́ fi máa jí owó national cake lẹ́kọ̀ọ́ fi ń bù ẹ ò fi ṣe àǹfààní fún ìlú tó ti mú tẹ́tí wá gan local government yín ò jẹ àǹfààní yín àdúgbò tó bí yín sí gan wọn ò jẹ àǹfààní yín gbogbo yín tẹ́ ẹ jẹ́ senator rep yẹn kó tẹ̀ jẹ́ wípé ìlú tá a gbé bí yín gangan kẹ́tẹ̀ lọ máa ṣe àtúnṣe ibẹ̀ á ran àwọn agbègbè tó kù o bẹ́ẹ̀ gbogbo local government gbogbo ìlú tó wà lábẹ́ local government ọ̀kan ètò ààbò á wà ńbẹ̀ o ṣùgbọ́n ẹ̀yin fúnra yín gan ìlú tó ti bí yín gan ìjẹ́ ibẹ̀ ṣe ń wọ̀ fún yín kí wá ní ìwúlò yín
kí ni àmúyangàn tí ẹ fẹ́ fi mí máa yangàn ọmọ Yorùbá ló wà sínétọ̀ ọmọ Yorùbá lológun brọ́dà wa ọmọ Èkìtì Ìkẹrẹ́ tí wọ́n fi jẹ olórí ológun ẹ bèrè pé kí ló ṣẹlẹ̀ ní Ìkẹrẹ́ o ṣé àwọn kan mú tó Ìkẹrẹ́ dípò fẹ́ mú tó gbogbo ilẹ̀ Yorùbá dípò fẹ́ mú tó gbogbo country gbogbo federation àníṣe àwọn eléyìí wọn ò ṣe fọkàn sí wọn ò ṣe fọkàn tọ́ o wípé ọmọ Yorùbá ló wà ń bẹ́ẹ̀ dey play lẹ́nu ìyàwó àtàwọn ọmọ wọn ló mọ kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú ìlú kẹ́ ẹ máa a ní fídíò ènílẹ̀ bá wa ń gbọ́ yẹn o kì í ṣe pé fídíò tó ti pẹ́ o èní ni wọ́n sọ̀rọ̀ ẹni National Assembly tí wọ́n ṣe ń rán wọn létà bí wọ́n ṣe ń pass motion wípé ìjọba ìbílẹ̀ o pé wọn ò ní nǹkan kan tí wọ́n ń ṣe pé wọ́n kọ̀ wá ń bẹ̀ ni àwọn gómìnà ò jẹ́ kí wọ́n ṣe nǹkan kan wípé àsìkò ti tó láti jẹ́ kí àwọn local government o káwọn náà máa rí nǹkan ṣe o látàrí ìyẹn wọ́n bá dẹ̀ ní ta ló sún wọ́n ní àkúwárápá ló sún mọ́ Ọlọ́run ẹ wo tó bá ní ta ló sún mọ́ ará ìlú jù local government ni o before state local government ni nígbà tí ọkọ̀ òṣèlè ní local government báwo ni ìlú ṣe fẹ́ wá dá so chairman tí wọ́n dẹ̀ wá ń para wọlé lórí yẹn kánsẹ́lọ̀ láńsọ́ ìgò ni wọ́n fi fọ́ orí ara wọn lọ́dún tó kọjá tí wọ́n ń dìbò kánsẹ́lọ̀ ní ìpínlẹ̀ Ondo ìgò ni wọ́n fi lára wọn lórí torí yẹn bẹ́jẹ̀ lórí kánsẹ́lọ̀ so àti kánsẹ́lọ̀ àti chairman gan wọn padà wúlò báyìí kò síṣẹ́ kan tí wọ́n ń ṣe tọ́mọ́dé fẹ́ dìbò yẹn wọ́n para wọn lé lórí ni ẹ wo ọ̀rọ̀ local government tó ń ṣẹlẹ̀ Ìrẹ́wọlé Ìkìrun kinní kan lọ́yọ̀ Ọ̀ṣun ṣẹ̀gẹ́ wọ́n ń jà lórí ọ̀rọ̀ local government bẹ́ẹ̀ náà ni ní Ọ̀wọ̀ wọ́n ń jà ń bẹ̀ náà lórí ọ̀rọ̀ local government chairman so local government chairman tẹ́lẹ̀ kọ̀ wá bẹ̀ náà ẹ̀kọ́ lọ́njọ́ kò sí ní ọ́fíìsì ni kò sí ọ̀kan tẹ́ ń ṣe àwọn gómìnà jẹ́ kẹ́ rí nǹkan kan ṣe kí lẹ wá ń para yín lé lórí fún báyìí ẹ ti lo òṣèlú ẹ ti fi bà ilẹ̀ Yorùbá jẹ́ ìlú òrojú ìlú òráyè kò sóyè ìfọ̀kànbalẹ̀ fún ará ìlú ṣé ẹ ti wá rí wípé níbi tá a bá dé yìí àwọn alágbádọ̀ gbára wa wọ́n wá ń sọ̀rọ̀ dúróònù àmàtẹ̀ ìdúpẹ́ tí wọ́n ti rántí dúróònù o wọ́n wá ń sọ̀rọ̀ dúróònù wọ́n ní dúróònù ló ti kàn báyìí o ṣé kò yẹ kí dúróònù ti wà ní gbogbo àwọn ìletò wọn yẹn ṣé kò yẹ kí dúróònù ti wà ní gbogbo tó ti jí àwọn ọmọ gbé wọn yẹn èló ni wọ́n ń ta dúróònù sẹ́ẹ̀ oní 1.2 wá o bó bá ṣe owó ẹ̀ bó bá ṣe gbé pẹ́lí sí ni wàá rí o ní 800,000 gan 800,000 bí ti báwo ti bá máa rí brọ́dà wa yìí pé ó ní 500,000 wà òun ni sínétọ̀ ò lè rà òun ni gọ́fúnà wọn ò lè rà kí wọ́n pín sí gbogbo inú ìlú ẹ jẹ́ ká já wa sí ìyàwó gọ́fúnà Oyèbánjí ẹ ǹlẹ́ o a rí empowerment tẹ́ ṣe lánàá o wọ́n máa ṣe o wọ́n máa wọ́ ará ìlú nílẹ̀ o àwọn obìnrin ilé ìjọsìn Christ Apostolic Church àtọkùnrin tí wọ́n jí gbé tí wọ́n pa pásítọ̀ lẹ́kìtì wọ́n ìwà ń bẹ o ó ti lé lóṣù kan báyìí o nígbà tó máa di àná ìyàwó Oyèbánjí ni wọ́n bá empower àwọn obìnrin pẹ̀lú wheelbarrow àti kúlà ó ti pé kí ló ti kù lẹ́nu kí wọ́n ra ráìsì dìríkà méjì sínú ẹ̀ kí wọ́n máa ṣe kọ́dẹ̀ máa ti kiri empowerment kan náà nìyẹn máa ṣe o irú ìgbé ayé wo lélẹ́yìí bá nítorí Ọlọ́run ẹ rí ń fi hàn wá wheelbarrow àti kúlà báwo ni kúlà ṣe jẹ́ empowerment o ẹjọ́ ẹ̀yin ènìyàn wa kúlà àwọn kúlà tó ń ṣe jollof rice sí ọ̀rọ̀ burúkú tó ọ̀rọ̀ yóò bẹ́ẹ̀rin wá ṣùgbọ́n nígbà tí mo rí mo kọ́ rẹ́rìn-ín bó tẹ̀ pé ọ̀rọ̀ tó wà ń gbòòrò kò jọ mọ́ ẹ̀rín ṣùgbọ́n mo kọ́ rẹ́rìn-ín wípé àwọn lè ti balẹ̀ Yorùbá jẹ́ kúlà àti wheelbarrow wọ́n to wheelbarrow yẹn báyìí orange colour wọ́n wá to kúlà yẹn ó ga nígbà tó bá ní pé èèyàn wà nínú ẹgbẹ́ social club ẹ máa wọn social club obìnrin wọn yẹn tó bá ní wọ́n ṣe àjọ̀dún tí wọ́n wá pín ike ìyàwó Oyèbánjí olópin fún ẹ̀yin ọmọ Èkìtì ìyókùn ìpẹ̀lẹ́ o ìyókùn o Èkìtì kété o
ǹlẹ́ wọn ní ká máa jẹ jollof rice lọ ojú everybody máa bó ojú everybody ó máa bó last kì í ṣe pé bàbá mi bá a gbóhùn sókè. ẹ kú ètò ètò nìyẹn à ń tó. Ọlọ́run àbá wa. ó padà gbẹnu tán báyìí. ìyá mi ṣe rí ẹ má jẹ́ ká máa rí ọ̀rọ̀ ẹ látòrí. Okay. Because tẹ́ ẹ bá ti mú ọ̀rọ̀ láti background òkè àlèmọ́bí tá a lọ. ó dà àbá mi ó yá mo ti rí e lórí ẹ bá wa bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ ẹ bá wa nànà ẹ̀ torí Ọlọ́run ẹ ṣeun. ẹ ṣe gan. ṣe rí wọ́n ní ṣe Mákindé jẹ́ kí bàbá Sunday kó jáde kó jà àmì kó lọ bá gba àwọn ọmọ yẹn. bẹ́ẹ̀ ni mo rí fídíò yẹn ó dẹ̀ pé mo jù láàárọ̀. ẹ ṣe gan. kò sí bí òṣèlú rí bẹ́ẹ̀ kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé nígbà tí àwọn Amẹ́ríkà gangan wá tán náà fẹ́rẹ̀ láti gbà yẹn àwọn ọmọ onílùú sílẹ̀ bàbá àwọn tán pè ní Tinubu yẹn Boko Haram yẹn òun ló tún ná owó fún Amẹ́ríkà tó Amẹ́ríkà máa gbà wọ́n lẹ̀. ok ṣíṣe mákindé la wá fẹ́ máa rí sọ. kí ni ìyàtọ̀. ìyá mi kí ni ìyàtọ̀. kí ni ìyàtọ̀. ṣé kí ni ìròyìn fẹ́ ká mú kó wà lọ́wọ́ left yẹn tó bá ń gbọ́ mi. báwo bá ti gbára wa kó nínú Nàìjíríà plan England kò ní wà terminated. tèmi ni pé bàbá mi kọ́ máa tẹ̀ máa fi ètò ààbò máa wúkọ àwọn èèyàn mọ́lẹ̀ máa fi tan àwọn èèyàn mọ́ because àwọn ará ìlú fúnra ara wọn níbi tá a bá dé olúkálùkù must dìde ni kò sí ètò ààbò kankan níbi kankan. ẹ máa gbọ́ mi ṣé tá a bá ti ń gbé tó bá ti sọ tá a bá ti ń gbé àti jẹ́ kódà ẹ̀kọ́ wà recognize pẹ̀lú nǹkan tó ń sọ bó táwọn Yorùbá ti gbé tó ń tẹ sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n á ti mọ̀ pé àwọn pípọ́ dẹ̀ pa àwọn tó táwọn ń lọ. kọ eléègbé ètò ààbò àwọn náà máa ṣírọ̀ àwọn máa ṣírọ̀ tán ayéwo lè máa dúró. ẹni láti wọ ìgboro wọ́n ń kọ́ àwọn wá sí àwọn Haúsá wà Fúlàní wà ẹ wọ ìgboro pẹ̀lú wọn kẹ́yìn náà kó wọn. that is the only answer yami that's the only answer. answer nìyẹn wọ́n ti kó àwọn ọmọ tiwa àbí ṣé bí àwọn Fúlàní wà ń gbòòrò ọmọ Haúsá wà ń gbòòrò náà ẹ lọ kó wọn náà ó ti tọ́ bá ẹsẹ̀ àṣà kò sú ọ̀pọ̀ wọn máa rán ọmọ ìgbà padà tó bá ti máa lọ gbà padà ṣọ́ máa pé ṣé ìgbà tó kú lọ ní máa rí gbà padà. so àwọn Fúlàní wà gbòòrò wọn rìn ẹ̀yin náà kó wọn kó tó fún Fúlàní àlejò tó wá láti ta tí ò tún ṣe ọmọ Nàìjíríà tó ètò gbogbo wá láti náà tó kò tún ṣe ọmọ Nàìjíríà tó lè wá ń ṣe kó tó wù lórí ilẹ̀ wa àwọn olóògùn kan dẹ̀ máa mú wọn ẹwọ àti mú wọn ẹwọ bọ́ lọ́wọ́ ṣé ìkàtà ń bá wọn sọ nìyẹn ṣé ìkàtà ń bá wọn olóògùn sọ nìyẹn àwọn Fúlàní ò ní ṣe fídíò pé àwọn ti ń pa yín àwọn Fúlàní nígbà tó bá pa yín tó náà máa ju fídíò síta èèyàn wá mú wọn so kàn dẹ̀ ti ṣe àbí mi understand o ọ̀bọ̀n màálù tán jẹ ló ti da orí àwọn ọmọ Yorùbá rú ni. ẹ̀bọ́n kàmpé kọ́ máa kàmpé fún Tinubu ànójú everybody máa clear. Continue. ṣé Tinubu wà lásọ̀rọ̀ ṣé Tinubu náà gbọ́ mẹ́rin. ó yà mí lẹ́nu ẹ continue ẹ bọ́ta ẹ wọ fẹ́sẹ̀ APC ó yá ẹ continue ma campaign. èmi tẹ̀ wọ́n kọ́ ti kí gbogbo ẹ̀bọ̀lì tí wọ́n kà ti kúlẹ̀ ọ̀gá ní APC lèmi expect. kọ́ ti gbé fọ́tò Tinubu sínú Bible kọ́ ti gbé sínú Quran kọ́ gbé sínú kan wọ lágbádá kan dé ní fìlà kan wọ ní pátá kan wọ ní bra kan máa gbé káàkiri. wọn ò ní pọ́nmọ́ Tinubu ọmọ wọn náà wọn máa bá. èèyàn lọ san 9 million. every month 9 million. 9 million pé kọ́ máa wá. ẹ ti mọ̀ pé Boko Haram ní Tinubu ó mú is a Muslim man ó dẹ̀ call another Muslim as a vice. ṣẹ́ríbi tó ń padà ṣẹ́ríbi tí wọ́n bàbá mi ṣẹ́ríbi tí wọ́n gbà yọ bàbá mi ṣẹ́ríbi tí wọ́n gbà yọ sí wọn lọ́yọ̀ọ́ látàrí ọ̀rọ̀ ṣàríà. gbogbo wọn mọ̀ ń pa ẹ̀ náà gbogbo wọn gbà tó ṣẹlẹ̀ yìí ó ti pílánì kò ń ṣe ní kì í ṣe àná kì í ṣe ìgbà tí Tinubu ṣe wọlé ẹni pé Tinubu wà against Ọ̀ṣínbàjò because Ọ̀ṣínbàjò is a Muslim is a Christian man. is a Christian. ó against ẹ torí pé ó wà nínú agenda Muslim tó fẹ́ gbé wá
So you may take a wake up. Tinubu knows everything about this issue. Most of the Fulani at the Muslim lady, but at the same thing. And that's what they share. Fulani, I mean, as a Muslim, they call what I'm Fulani. Longo. Don't go see a community Muslim to get peace like that in the open. You can't know how to do it. What they think, round there for time. Èmi ò tẹ accept ẹ pé ààrẹ orílẹ̀-èdè àánú wọn mọ̀ ń pàkọ́ tó ń ṣẹlẹ̀ wọ́n ọjọ́ wà nínú pátì yẹn láti bẹ̀rẹ̀ ni. Ìyá mi àmì kò possible. wọ́n jọ wà nínú pátì ni náà fẹ́ pé opposition party báyà tẹ̀ ní òkè pátì tó ń rúdùn náà ló lọ kó wa wọlé. Ó tún jẹ́ kó lóyún sí wa pé ibi tí Buhari ti stop which is the agenda of Buhari àwọn fúlàwọn sọ̀nà àwọn àrùn gbé Buhari wá for this agenda. Buhari ní kí náà gbọ́dọ̀ tọ́ ni agenda yìí lòun wá fún. Ó dẹ̀ pé gbogbo àwọn fúlàní nínú ẹ̀dín owó tó ń kọ́ máa bọ̀. He himself started the chair. But wọ́n ti wá ní ayé ìgbà tó dúdú. Àbàbà wọ́n ti wá. So wọ́n ló tún wá pé àwọn ọ̀nà àwọn fúlàní wá. Kò yẹ sí. Fún Tinubu tó wá jẹ́ ká mọ̀ pé okay ibi tí Buhari ti stop ló máa continue. Kí ni agenda Buhari? That's all ti Buhari ṣe tá a lè gbàgbé láíláí. Ikú àwọn fúlàní. So Tinubu say òun á pọ̀ Tinubu tí Buhari ti stopped. 744 Tinubu tó kó wọlé. Àìmú yàtọ̀ tó ti kó wọlé tán announce wọn tẹ́lẹ̀ náà announce wọn tó fi kó wọlé ní sọ́ọ̀sì. Ẹ̀wọ́n tó bá ti ń announce ẹ̀ àwọn máa pariwo sí wọn announce wọn. Wọ́n kàn wọlé bó ṣe wù wọ́n ni. Ṣé bí ìfọwọ́ announce wọn la máa gbọ́? A wà lórí ètò ẹ káàbọ̀. Àná mo jẹ́ ẹ̀yìn lánàá mo ti sùn lọ. Bẹ́ẹ̀ni. Àwọn olóògùn kò tọ́pọ̀ náà ò ní fún wọn. A máa ní ẹtú búkọ̀ náà máa dìbò fún. Kò ní dáa fún bí wọn bá wà kò ní dáa fún ìgbòho ìdílé wọn. Kò ní dáa fún gbogbo wọn bí tó bá wà. Because wọ́n tẹ̀lé agenda Tinubu. Tinubu of 1% out of more than 60 million Yorùbá. Bàbá ní ká ní kéde. Ìgbéró fẹ́ wá láti wá gbà yín lẹ̀. Ó dẹ̀ láti máa ná 9 million kó tó pé 9 million ní ìyá. Ó yà mí lẹ́nu. Òun ni wọ́n sọ̀rọ̀ drone yìí. Ẹ mọye drone ti $9 million tó máa rà sílẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá kò sí drone. Àwọn ọlọ́pàá kò sí drone. Àmọ̀tẹ́kùn kò sí drone lọ́wọ́ wọn. Ẹ máa gbọ́ mi. Gbogbo drone yẹn topic irrelevant topic ni. Kò sí ọ̀tọ̀ jẹ́ bẹ́ẹ̀. Irrelevant topic ni. Tó bá ṣe drone tó bá ní kò ṣe gbọ́n drone kọ́ tó bá ní kò ṣe ọ̀nà recharge ìpínlẹ̀ sọ. Ìbí wọ́n tẹ̀ fi lè mọ nǹkan tó wà lágbègbè wọn. Irrelevant ni gbogbo tó ń sọ yẹn is relevant excuse. Àwọn ọmọ ìwé la máa jáde. Ẹ jẹ́ ká tí wọ́n bá ṣe máa jáde tá a máa wọ ìgboro. That's only solution. Revolution is solution. Revolution is the solution of this problem. That's the only answer. Kò sí answer mi fún nǹkan tó wà lẹ́yìn. Ìyá mi kò sí answer mi o. Ẹ má pa àwọn ṣe bí wọ́n ní kí n má pa àwọn gbà ẹ̀ ìsìn nǹkan sí. Ẹ mọ̀ gbogbo tó sọ̀rọ̀ ètò yìí láti last year I think. Ilẹ̀ Yorùbá ti lọ. A fẹ́ gbà padà ní ara ẹni rán kí n má sọ mọ́.